ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí brọ́dà mi sọ? ẹ̀yin ọmọ Yorùbá we are too emotional. A máa fi ba nǹkan jẹ́ ni o. Emotion wa yẹn ni àfi tó nǹkan ṣe o. Gbogbo ìwọ tó o bá mọ̀ pé o wà nírú nǹkan tá à ń sọ yìí tètè fetí sí ọ̀rọ̀ yìí kó o gbọ́ o. Torí pé a dárúkọ rẹ níjọ́ iwájú pé ìgbà tí gbogbo àwọn ọmọ Yorùbá ń struggle láti rí òmìnira ara wa gbà, ẹ̀yin lọ́lọ́run lò tí wọ́n fi bàjẹ́. Orúkọ ọ̀ràn mi ò dẹ̀ ní sí nínú àwọn tí Ọlọ́run lò tán fi bàjẹ́. Bọ̀ ìwọ tó jẹ́ pé kó o ẹ̀sàdúrétì nǹkan kó o bàrà ọmọ Yorùbá jẹ́ ni ló fi feel wípé ìwọ ò rí owó lórí tàbí wà rí traffic lórí YouTube ẹ, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Ẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe. Àwọn èèyàn náà dẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe. Ìkà ni wọ́n ní ìkà. Tí ọ̀lẹ gbọ́n tinú ọ̀lẹ lọ̀lẹ ń ṣe. Tàbí kí n sọ pé ọ̀bọ gbọ́n tinú ọ̀bọ lọ̀bọ ń ṣe. Kí ló dé ẹdún náà? Kí ló dé tí àwa èèyàn àwọn ọmọ Yorùbá kí ló dé tí àti ẹ̀ wá ronú ara wa rárá ná? Brọ́dà mi tó sọ̀rọ̀ yìí, Ọlọ́run ní bayọ̀ yín jẹ́, ojú òní tì yẹn ní fojú sunkún ọmọ. Inú mi dùn pé wọ́n láwọn ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu rí. Àwọn òde ṣe politician, wọ́n láwọn ò dìbò. Mo ẹgbọ́n nǹkan tán sọ́lẹ̀. Ẹni tí ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ń rọ̀nù lára ẹ̀ nìyẹn. Ok, tí ọba jẹ́ pé yẹn lè fẹ́ fi wò, ẹ̀yin ọmọ Yorùbá máa kọ́ yín lọ́gbọ́n díẹ̀ lénìí lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Àwọn gómìnà wa tí wọ́n ti wà ní tí wọ́n ti ṣèjọba rí, ẹ̀fọn èyí tó ti kú àánú wọn àti tó wà láyé tí wọ́n ti ṣe ìjọba rí, tí ọ̀rọ̀ wọn wà tí ogun ẹjọ́ pé wọ́n kówó jẹ tó wà ní EFCC lọ́wọ́lọ́wọ́ títí dìsìn, mo máa kà wọ́n, mo dẹ̀ máa sọ iye tí kálukú kó jẹ, iye tí wọ́n àlẹ́jì, ẹ má jẹ́ sọ pé kó jẹ, iye tí wọ́n àlẹ́jì ẹnìkọ̀ọ̀kan lé lórí, màá sọ fún yín sìn. Kẹ́ ẹ wá sọ fún mi, ẹ wá píìkì Yorùbá jáde nínú ẹ̀, kẹ́ ẹ wá sọ iye tí Yorùbá jẹ́, iye tí kẹ́ ẹ pa ti gbogbo Yorùbá tí màá dárúkọ bẹ́ẹ̀, kẹ́ ẹ pa gbogbo owó wọn papọ̀. Bóyá wọ́n máa tó ti ẹyọ ẹnìkan nínú àwọn èèyàn tí mo máa kà yìí, ẹ mọ̀ gbọ́. Wọ́n sọ pé gbogbo owó tí the Economic and Financial Crime Commission has alleged that at least 58 former governors were involved in the misappropriation, embezzlement, or laundering of approximately 2.187 trillion over a span of 25 years. Láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ìjọba àwa ara wa. Tàwọn gọ́fúnà lásán ni wọ́n fẹ́ sọ yẹn o. Ẹ wá máa gbọ́. Wọ́n wá sọ wípé ẹ jẹ́ kí n lọ síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ka àwọn èèyàn tí nǹkan yẹn wà lọ́rùn wọn. Torí ó yà mí lẹ́nu bó ṣe jẹ́ pé tàwa Yorùbá nìkan ló máa ń yọyẹ́, tí wá nìkan tọmọ Yorùbá nìkan ni àwa Yorùbá fẹ́ kàn sí ẹ̀ bàjẹ́, kí ló dé? Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Wọ́n ní the 58 ex-governors who are currently or have previously faced investigation by EFCC with alleged amount in question consist of late Abubakar Audu, 10.966 billion. 10.966 billion. Late Abubakar Audu. T.A. Orji and Son, 551 billion. 551 billion. Yaya Bello, 80.2 billion. Yaya Bello, 80.2 billion. Chimaroke Namani, 5.3 billion.
5.3 billion. Sullivan Chime 450 million. Ìyẹn ò tiẹ̀ wọ 1 billion. Káyọ̀dé Fáyẹmí, ẹ máa gbọ́ ibi tí Yorùbá ti bẹ̀rẹ̀ ní ẹ o, ẹ máa nóòtì iye ọ̀rọ̀ àwọn Yorùbá tó wà ń bẹ̀ o. Káyọ̀dé Fáyẹmí 4 billion. 4 billion. Ayọ̀ Fáyòsé 6.9 billion. Abdullahi Adamu 15 billion. Ṣé ìpínlẹ̀ ẹyọ kan yẹn ti kọjá àtàwọn méjèèjì yẹn? Abdullahi Adamu 15 billion. Danjuma Goje 5 billion. Aliyu Wamako 15 billion. Sule Lamido 1.35 billion. Joshua Dariye 1.16 billion. Tifia Silfa 19.2 billion. Saminu Turaki 36 billion. Orji Uso Kalu 7.6 billion. Bello Matawale 70 billion. Lucky Igbenedon 4.5 billion. Musa Kwankwaso 10 billion. Peter Odili 100 billion. Julie Yame 1.6 billion. James Ngilari 167 million. Abdulaziz Yari 84 billion. Godwill Akpabio 100 billion. Abdulfatai Ahmed 9 billion. Alimodu Sheriff 300 billion. Willie Obiano 43 billion. Ibrahim Dankwabo 1.3 billion. Darius Ishaku 39 billion. Ramalan Yaro 700 million. Chike Ndenwa 350 million. Rocha Okorocha 10.8 billion. James Ibori 40 billion. DSP Alamesea 2.655 billion. Gabriel Susan 3.111 billion. Samuel Otom 107 billion. Muritala Iyako 29 billion. Rashidi Ladoja, another Yoruba, 4.7 billion. Christopher Alao Akala, another Yoruba, 11.5 billion. Abdulkadir Kure 600 million. Babangida Aliyu 4 billion. Abakar Audu 10 billion. Idris Wada 500 million. Ibrahim Sekau 950 million. Adamu Ailero 10 billion. Usman Dankigari and wife 5.8 billion. Atairu Bafarawa 19.6 billion. Jonah Jang 6.3 billion, sorry. Aliyu Doma 8 billion. Tanko Almakura 4 billion. Boni Haruna 93 billion. Bindo Jibrila 62 billion. Adamu Mazu 13 billion. Isa Yaguda 212 billion. 212 billion. Isa Yaguda. Mohammed Abakar 8.5 billion. Ẹ dákun torí Ọlọ́run. Gbogbo orúkọ Yorùbá tí mo dá ń bẹ̀ yẹn. Gbogbo Yorùbá mẹ́rẹ̀ẹ̀rin torúkọ wọn involve ń bẹ̀ yẹn. Gbogbo ohun tí wọ́n kà sí wọn lọ́rùn yẹn. Tá a bá sì ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kò tí ì wọ 30 billion. Tá a bá sì ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin papọ̀. Ẹyọ ẹnìkan tó ní above 200 billion.
ẹyọ ẹnìkan tó ní above 100 billion, ẹnìkan tó ní 90 something billion, wọ́n pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Ẹ̀yin náà at least mo sáà kà fún gbogbo yín náà ni, mo sáà ń kà lórí ibi tí àwọn EFCC kọ́ sí ni. Àwọn ọmọ Yorùbá kí ló táwa ò ní rònú náà? Kí ló ṣe náà ní rònú? Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí náà, òun náà ó ṣe gómìnà ń gbà yẹn náà, orúkọ rẹ̀ ò sí ń bẹ̀ náà, orúkọ rẹ̀ ò sí ń bẹ̀. Ok, àwọn èèyàn kan tí mo tún fọkàn sí pé orúkọ wọn ò sí ń bẹ̀. Ok, kẹ́ ẹ lè mọ̀ wípé kì í ṣe wípé wọ́n fi ṣe báyóbáyó. Ẹ jẹ́ ká sọ pé nítorí pé pírẹsidẹ́ǹtì ló jẹ́ pírẹsidẹ́ǹtì lọ́wọ́lọ́wọ́ sí tó dẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ APC inú wọn ò sí dárúkọ ẹ̀. Ok, kí náà ń porúkọ ẹ̀, bọ̀bọ̀ Kwara yìí, senate president wa tẹ́lẹ̀ Saraki, ṣé ẹ gbórúkọ ẹ̀nú ẹ̀? Ọ̀dọ̀ àwọn kan lè wà tí wọ́n bá ṣe ń pàfẹ́sì owó wọn kíkó jẹ torí tí wọ́n bá rí náà ni, ṣùgbọ́n ṣé ẹ gbórúkọ Saraki nínú ẹ̀? Tá a máa ní bóyá persecution ni wọ́n ń ṣe kinní kan ni wọ́n ń ṣe kinní kan ni, ṣé ẹ gbórúkọ Saraki? tó tẹ́ ẹ bá gbórúkọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Saraki òun sọmọ Saraki, PDP ní Saraki, PDP ní Saraki, wọn ò dẹ̀ dárúkọ ẹ̀. Àwọn gómìnà míì náà dẹ̀ wà tí wọn ò tún dárúkọ. Gómìnà wa tó kú ní Ìbàdàn, Ajímọ̀bí, wọn ò dárúkọ Ajímọ̀bí náà. Sábà nítorí pé bóyá òun ti kú ni wọn ò ṣe dárúkọ ẹ̀. Ẹlòmíì náà tó kú wọ́n dárúkọ ẹ̀ náà. Ẹlòmíì wà tó ti kú náà tá a dárúkọ ẹ̀, wọ́n dárúkọ ẹ̀ náà. Kí ló dé tí àwa èèyàn, kí ló táwa èèyàn ò tiẹ̀ ronú? Irú Bọ́lá Ìgè yẹn, àwọn náà ṣe gómìnà lẹ́nu àsìkò yẹn náà sí ìsìn náà ni, orúkọ wọn ò wọ̀wé. Àfi káwọn ọmọ Yorùbá kí wọ́n ṣàfẹ́ kó bá ìran ọmọ Yorùbá sáà. Tí wá ṣe máa ń ní àṣejù nínú náà. Ok, Haúsá kan tó sọ̀rọ̀, ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ lísìn sọ̀rọ̀ tó sọ. Ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ọ̀rọ̀ tó sọ yẹn kí ló bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń bẹ̀? Mo tún ti gbọ́ tí wọ́n ti ń pariwo pé àwọn northerner, àwọn northern region wọ́n ti yarí mọ́ Aṣíwájú lọ́wọ́ o, wọ́n ti condemn Aṣíwájú o. Nígbà tí ìsepá àlọ́pọlọ sáà kábà bá ti ẹ̀kàwé ẹjẹ́ wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ sí wa létí. Irú àwa tá àti ẹ̀kàwé gan lọ́yẹ ká mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ mistake yẹn. Èyí tí ò bá yé mi màá béèrè lọ àwọn ọmọ mi pé wá kí ni ìtumọ̀ òyìnbó yìí? Kí ni ìtumọ̀ òyìnbó yìí? So that mi ní mú òmù ní òmù, mi ò ní mú òmù lómù, mi ò dẹ̀ ní mú òmù lómù. Ọ̀rọ̀ yẹn lè ta kókó kó mọ̀ yé èèyàn ọmọ Yorùbá. Tí wọ́n ń pè ní mú òmù lómù ni ẹni tó mú nǹkan àti ẹni tó mú nǹkan ni mú, ẹni tí ò mú ni òmù. Tí mi wá lè ti torí mi ní mú ẹni tí mo mọ̀ pé kò mú nǹkan kí n wá lò lómù. Mi ò ní mú òmù lómù, mi ò ní mú òmù lómù. Ó yẹ kí Yorùbá yẹn ti gbé síra wọn kẹ́ ẹ mọ̀ túmọ̀ ẹ̀. Kí ló dé? Ẹ dákun torí Ọlọ́run, kí làwa ọmọ Yorùbá ń wá? Ẹ jọ̀ọ́ kí là ń wá? Ẹ wo, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ jẹ́ olórí àwa tá à ń wá òmìnira ilẹ̀ Yorùbá, shame on you tẹ́ ẹ bá lè control àwọn ọmọ yín. Shame on you tẹ́ ẹ bá lè control àwọn ọmọ yín. Ọ̀rọ̀ ebú kọ́ ló kàn lẹ̀ mọ́ ń sìn, ọ̀rọ̀ à ń kọ́ dẹ́mu ẹnìkan kọ́ ló kàn lẹ̀ mọ́ ń sìn. Ọ̀rọ̀ bí gbogbo wa ṣe máa soríire, ọ̀rọ̀ bí ìlú ó ṣe tùbà tí ìlú ó tùṣẹ́. Ẹ̀dẹ̀ ń pariwo ok, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti lé kó mọ̀ débẹ̀ náà, ó tún wá débẹ̀ Ọlọ́run tó gbé débẹ̀ tán, ẹ ti tún
orí kẹ́ tó máa bàjẹ́ náà lẹ́wà kí ni ìtumọ̀ tó bá ṣe tí ò dáa wa yìí máa sọ ẹ rí i pé mo ti sọ̀rọ̀ against wọn náà bí ẹ̀ẹ̀mejì náà sẹ́yìn nígbà tí mi ò gbàgbá lẹ̀ ṣùgbọ́n ọ̀wọ́ tí wọ́n bá ṣe ni mo máa sọ ètò èèyàn bá ṣe tó bá dáa máa sọ ẹ̀wògbà tí mo ti ń bú Lagos State ṣé gbogbo tí Lagos State bá ṣe tí ò tó dáa ṣé mi ò kí ń sọ ni ṣé mi ò kí ń sọ so ẹ̀yin èèyàn mi ní ilẹ̀ Yorùbá kò yé mi mọ́ o kò yé mi mọ́ ibi tẹ́ ń bá a lọ ò yé mi mọ́ o ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ ké náà rèé ìjọ́ kìíní àná ni mo ṣe kékékékéké náà rèé tí gbogbo mi ò jẹ́ nǹkan kan gbogbo ariwo tí mo pa ń gbà náà kò jẹ́ anything wọn kà kún anything nígbà tó padà ṣẹlẹ̀ ṣe bí mo padà ṣe fídíò tí mo abẹ́ ti gbàgbé fídíò tí mo ṣe tí mo ń fi àwọn nǹkan tí mo ti sọ sẹ́yìn hàn tí máa ní ìgbà báyìí mo sọ báyìí tí máa lọ mú wá nígbà tí mo sọ bí mo ṣe sọ tẹ̀ máa rí abẹ́ ti gbàgbé èmi ò fọwọ́ mi lẹ́rán báyìí máa fún yín láyè láti ṣe gbogbo ntẹ́ bá fẹ́ ṣe bó ẹ máa kọ̀ndẹ́mù ẹ máa ṣe gbogbo ntọ́ bá wù yín ẹ jẹ́ kí eléyìí ò bọ́ mọ́ wa lọ́wọ́ tán kẹ́ tó mọ àdánwò burúkú tó wà ńbẹ̀. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀dẹ̀ ń pariwo yìí diaspora lẹ́wà ẹ̀ bá wa wálé ẹ ṣe máa fi ẹnu bà ilé jẹ́ fáwa kí ló tẹ́ fẹ́ fẹnu bà ilé jẹ́ fáwa ẹ sì ń lé náà ó sì mẹ́ oníbọ̀ ọ̀nà ẹsẹ̀ pin kí ló lé kú ò lé ẹ dákun ẹ̀yin tẹ́ rí sílẹ̀bù kan ni mò ń bá sọ̀rọ̀ o àwọn tí wọ́n fẹ́ da ìrìn àjò òmìnira ilẹ̀ Yorùbá tá à ń wá yẹn àwọn tí wọ́n fẹ́ dàrú àwọn tí wọ́n fẹ́ domi yẹn rú òun ni mò ń bá sọ̀rọ̀ tó bá yá ẹ̀rọ àwọn òpònú kọ̀mẹ́ntétọ̀ náà ẹ̀rí tí wọ́n máa táìpù sórí ọ̀rọ̀ rọ̀dọ̀rọ̀dọ̀ tí wọ́n sọ sítọ̀dì kan sọ fún ẹ pé ọ̀rọ̀ eléyìí ò tọ́ sí wa mọ́ pé ibi tá a bá délé nìyí ní ìdírú àwọn nǹkan báyìí mọ́ irọ́ wọ́n mọ̀ pírèsì wọn ni torí ara inú àìdá yẹn náà làwọn náà ti ń jẹ náà ti ń mu wọ́n mọ̀ pírèsì ọ̀rọ̀ yẹn ni ẹ̀yin ìyẹn dákun ibo lè fẹ́ ká bàdé ẹ jọ̀ọ́ ìtorí Ọlọ́run ibo ni ká bàdé ibo ni ká bá dé ibi tá a ti wà lónìí ibo lẹ fẹ́ ká bá dé gangan ibo lẹ fẹ́ ká bá dé ibo lẹ fẹ́ ká bá yàrá ọ̀rọ̀ yìí já tó jẹ́ pé condemnation ẹlẹ́yìn títí ẹni ò ní di ààrẹ ó dún dá ààrẹ ṣé ẹ̀ǹbáṣẹ Ọlọ́run jà ń sìn ní àbí kí ewo lè tẹ̀ ṣe torí kò yé mi mọ́ torí ó ti ń túmọ̀ sí nǹkan míì lójú aráyé náà ó ti ń túmọ̀ sí nǹkan míì lójú aráyé ṣé agbára Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kan ó kà pé kọ́kàn débẹ̀ kọ́kàn sọ pé ókè o mo ti change kínní yìí o kí kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣé bẹ́ẹ̀ ṣé ọ̀pọ̀lọpọ̀ nu wa ṣáà lè dórí òní ṣé kò ní process ni àbí ìsìn báyìí ọ̀rọ̀ state police ọ̀rọ̀ state police ìsìn Ọlọ́run ti jẹ́ kọ́rọ̀ yẹn yanjú kódà mo sọ nínú kiri tó lọ former president wa ó sọ wípé kì í ṣe pé state police tá a máa ní tẹ́ kó ìbọn àwọn inferior ìbọn tí ò tó ti àwọn bandits tẹ́ kó lé wọn lọ́wọ́ kọ́ ó ní a gbọ́dọ̀ ní tó ju nǹkan táwọn bandits kó lọ́wọ́ lọ àwọn state police yẹn gbọ́dọ̀ ní nǹkan tó ju tí bandits kó lọ́wọ́ lọ or equivalent things sáwọn nǹkan tí wọ́n ń kó lọ́wọ́ tó ń fi wọ́n ń jà wá lógun ẹ dákun kílẹ̀ tó ń fẹ́ ẹjọ́ torí Ọlọ́run kílẹ̀ tó ń fẹ́ àṣejù tí ń wọ kínní yìí náà ẹ̀yin ò dẹ̀ rí bí àṣejù ṣé ìjọ tí èèyàn bá gùn náà ni wọ́n máa ń kan ọ̀run ni ẹ wo gbogbo orúkọ èèyàn tí mo kà á lẹ̀ yẹn ìjọ wo lẹ gbọ́ táwọn mélòó nínú àwọn ọ̀ràn wọn lẹ́rí pọ́n jáde tí wọ́n ń ṣépè fún wọn àwọn above 200 billion wà ń bẹ̀ o lẹ́yọ ẹnìkan above 100 180 billion ó wà ń bẹ̀ o nínú tí mo kà yẹn o nínú tí mo kà yẹn o ẹ̀ẹ́dẹ̀ rí ok irú bòdì ń sìn bọ̀ ní ẹ má bínú mo fẹ́ ká ok Isaiah Guda 212 billion ẹyọ ẹnìkan 212 billion Isaiah Guda sọmọ Yorùbá ni ok ǹjẹ́ ti gbọ́ nǹkan táwọn ọmọ Haúsá
Fúlàní tí wọ́n sọ lórí ẹ̀rí. Now okay, ń bọ̀ Adamu Masu 30, okay, okay, Bindo Jibrila 62 billion ẹyọ ẹnìkan, Bọ̀ní Haruna 93 billion ẹyọ ẹnìkan. Ẹ má bínú, mo kàn fojú wo àwọn tí nọ́mbà àwọn lọ sókè díẹ̀díẹ̀ kí kẹ́ ẹ lè mọ kẹ́ ẹ lè mọ ariwo tí ẹ bá máa pa, kẹ́ ẹ lè mọ ariwo tí ẹ bá máa pa. ń bọ̀ Murtala Yako 29 billion. ń bọ̀ ẹ má bínú. Gabriel Swiss one 3 point, okay, ìyẹn tiẹ̀ kiri ẹ má bínú. Mo ṣàfẹ́ kẹ́ ẹ mọ kí nǹkan tí mò ń sọ yìí kó tiẹ̀ lè yé yín kó lè yé yín, kó yé okay, ń bọ̀. Mo fẹ́ kó yé yín kí nǹkan tá à ń sọ yìí yé yín. Willie Obiano rèé 43 billion òun nìkan, ó ti ju owó àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọmọ Yorùbá mẹ́rẹ̀ẹ̀rin tó wà ń bẹ̀ lọ by far. Ó ti fẹ́ times 2 owó yẹn, torí ọmọ Yorùbá tó mo ń bọ̀ ẹ má bínú, mo máa ṣe ẹwọ ń bọ̀. Rasidi Ládọjà 4.7 billion, Christopher Alao Akala owó ẹ̀ ló pọ̀ jù 11.5 billion. Okay, lẹ́yìn àwọn yẹn àwọn owó tí àwọn ọmọ Yorùbá jẹ nìyẹn. Now Alimodu Sheriff, bọ̀bọ̀ tó ń dá wàhálà lẹ́nu PDP àti APC jọ́sí 300 billion Alimodu Sheriff 300 billion ẹyọ ẹnìkan. Ìjọ wo lẹ gbọ́ táwọn Haúsá Fúlàní tí wọ́n ń pasecute ẹ̀, ìjọ wo lẹ gbọ́ tí wọ́n ń pariwo tí wọ́n ń pè lólè? Ọjọ́ wo lẹ gbọ́ tí wọ́n ń pè lólè? Tiwa nìkan ní yọyẹ́. Okay, Godwin Akpabio 100 billion. Níbo ni Godwin Akpabio wà sí? 100 billion ló wà lọ́rùn ẹ̀. 100 billion. Okay, Abdulaziz Yari 84 billion. James Ngilari 167 million lòun tiẹ̀. Peter Odili èmi ìmọ̀ tí mo fẹ́ pè léyìí, ẹ dákun ẹ bá mi gbọ́ o. Wọ́n kọ náírà, wọ́n kọ 1, wọ́n kọ òdo mẹ́ta, wọ́n wá fi bílíọ̀n síwájú ẹ̀. Ṣé 1000 billion la máa pè yẹn ni àbí kí ni? Bóyá mistake ni wọ́n ṣe lórí fígọ̀ yẹn, because tí wọ́n kọ bẹ́ẹ̀ ni náírà 1000 billion. Okay, Musa Kwankwaso 10 billion. Okay, Bello Matawale 70 billion. Saminu Turaki 36 billion. Mo kàn súré wo àwọn tó Abdullahi Adamu 15 billion. Mo kàn súré wo àwọn tó wọ èèyàn ga sókè compare to ọmọ tiyín tó jẹ́ Yorùbá. T.A. Oji and Son 551 billion. Oji and Son, T.A. Oji and Son 551 billion ẹyọ ẹnìkan. 551 billion ẹyọ ẹnìkan. Wọn ò kú o, àwọn fámìlì ẹ̀ ò pariwo ẹ̀ o. Ariwo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jalè lẹ́ẹ̀mọ̀ pa. Ẹ̀ẹ́dẹ̀ ní púrúfù kankan. Gbogbo ẹni tó bá sọ pé lágbájá jalè tí ò ní púrúfù, ẹ mọ̀ pé ó ń dúró de ìjìyà Ọlọ́run. Ẹni yẹn lè jalè nítòótọ́, ṣùgbọ́n wọ́n tó sọ ò ní púrúfù.
ó kàn ń gbọ́ pé wọ́n ń sọ ìwọ náà kàn bá wọn sọ lásán just like that ṣé bí ń pa síwájú Bọ́lá Ahmed Tinubu kó tó di president orílẹ̀-èdè àbí tó ń bá wá believe pé òkè tí ọwọ́ ẹni ọ̀bá bẹ́ẹ̀ kú dà àyè béèrè ikú tó pa bàbá ẹni tó wá ṣe bí ọ̀dẹ̀ tó ṣe bí ọ̀bọ tẹ̀ ń bú tẹ̀ ń ṣépè fún tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ fún tí ò ká kún tó wá débi tọ́lọ́run ràn ṣé ẹ ní jẹ́ kó fi sùúrù sí ẹ sáfẹ́ fọ́ọ̀sì ẹ̀ kó ṣe gbùrùgbùrù kí gbogbo ẹ̀ sáfojú pọ̀ kó wá dàrú mọ́ra wọn kí sọ́jà wá gbàjọba kó tó bẹ̀rẹ̀ sí nípa gbogbo àwọn èèyàn torí pé àwọn èèyàn tí wọ́n pa ń gbà yẹn ìwọ ti believe pé kò ní kàn kò ní sí mọ̀lẹ́bí ti ẹnu ẹ̀ ṣé àwọn tí wọ́n pa yẹn kì í ṣe mọ̀lẹ́bí àwọn èèyàn kan ni nínú àwọn ọ̀ràn ọmọ Yorùbá ó lè jẹ́ pé wọ́n pa àwọn ẹlẹ́yà míì náà ṣùgbọ́n ẹlẹ́yà míì yẹn àwọn ni wọ́n lè sọ ọ̀rọ̀ tiwọn ẹ̀mí ọmọ Yorùbá ó dẹ̀ wà very very important sí wa a kì í fi ọ̀rọ̀ ẹ̀mí wa ṣeré so mo pe ẹ̀yin tẹ́ ẹ pera yín ní aṣíwájú nínú struggle yìí no matter where you belong tó bá ti jẹ́ pé èrò ọkàn rẹ ni pé mo fẹ́ kí ilẹ̀ Yorùbá ní autonomy pátápátá tàbí mo fẹ́ kí wọ́n ti segregate wa kí wọ́n regionalize wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń gbé àwọn nǹkan yẹn lọ́wọ́ tó bá ti ní nǹkan yẹn lẹ́yìn ní máìdì ibi tó ń lọ ni kó o máa jà sí kì í ṣe pé bí báyàn jẹ́ lè máa fi débẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ bàjẹ́ ń gbà yẹn ojú ẹ padà fọ́ mọ́ra wọn ni gbogbo àwọn tẹ́ ẹ bú tẹ́ ẹ ṣépè fún gbà yẹn kí èrè wo lọ abádé ń bẹ̀ àwọn aṣíwájú yẹn náà sì tó ń wò yín ràn báyà àwọn aṣíwájú ta struggle yìí náà wọ́n sì ń wò yín ràn báyìí náà kẹ́ máa pariwo kẹ́ tó máa ṣépè kẹ́ tó máa ṣe àwọn tí ò dáa tó gbé wa ṣubú lákọ̀ọ́kọ́ wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú àwọn wájú àgbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni àgbàlagbà tó ṣubú tẹ́wọ̀ ẹ̀yìn wò ṣe bí n tó kọ lẹ́sẹ̀ tó fi ṣubú ló ń wò kí ló ti ràn ọmọ Yorùbá ya kọlọ̀rọ̀ sí báyìí ẹ dákun nínú gbogbo tí mo kà nínú owó yìí kí ni ọmọ Yorùbá ṣe tẹ́nìkan ò tí ì ṣeré báyìí ẹ sọ nǹkan nígbà tí ẹnìkan tẹ́ yọ ẹnìkan 550 billion 550 billion ẹ wá sọ fún mi ẹ sọ fún mi ẹ sí gbogbo owó ọmọ Yorùbá mẹ́rẹ̀ẹ̀rin tó wà náà kìnìún yẹn ẹ sí gbogbo owó wọn ẹ sí gbogbo owó wọn pọ̀ owó wọn ò tí ì wọ 20 kò tí ì wọ 20 million kò wọ 20 àbí 22 kì í wọ tẹ́ bá sí owó mẹ́rẹ̀ẹ̀rin ẹni tó wọ ìpọ̀jù náà ní 11 billion àwọn yòókù 3 point something 4 point something èdè wa fẹ́ pa wá kó síbẹ̀síbẹ̀ náà ọmọ Yorùbá yìí náà lè máa blame after all gbogbo owó tó ń kó jẹ yìí náà àwọn ire tí àwa ń kó wá láti ilẹ̀ Yorùbá ó ní wọ́n fi ń rí owó yẹn kó jẹ because owó tí àwa ń tẹ̀lé sí àpò federal lọ́hùn ó ní federal ń ṣíà gbogbo allocation tí àwọn èèyàn ń gbà lóṣooṣù lọ́wọ́ federal government yẹn owó tí federal government ń generate ní state ẹlòmíì kò tó 1/50 iye tí wọ́n ń fún yẹn kò tó 1/50 allocation tí federal government ń fún state wọn kò tó so automatically tàwọn tó ní ss tàwa tó ní ss yìí ni wọ́n fi ń kọ́fà gbogbo ẹ̀ báwo ni ìṣe ní wá lára now àwọn tí wọ́n wá ń kówó yẹn jẹ ọjà mọ́ wọn búra wọn mọ́ wọn bára wọn fa wàhálà mọ́ èyí tí wọ́n ń kówó yín jẹ wá ní àwa wu ìwà ọ̀dẹ̀ àwa wu ìwà kọ̀sẹ̀ tí ó mú wa àwa búra wa a máa condemn ara wa a máa ìjọ wo la tó fẹ́ bọ́ nínú eléyìí láti ọjọ́ tí mo ti wà lórí íńtánẹ́ẹ̀tì tí mò ń preach ní kí ìmọ̀ Yorùbá ṣọ̀kan ìmọ̀ Yorùbá ṣọ̀kan ìmọ̀ Yorùbá ò ní ṣọ̀kan tẹ́ ẹ bá ń condemn àwọn kan ẹni tẹ́ ń condemn ò ní jára ẹ ò bọ òfun lówó oúnjẹ ẹni tẹ́ ń condemn tẹ́ ń bú lójoojúmọ́ kò ní tẹ̀lé ọ kí ló dé tá à kí ń ro sẹ́ǹsì náà kí ló dé tá à kí ń ro sẹ́ǹsì ẹ gbọ́ nǹkan tí ọmọ Haúsá yẹn sọ ṣé nǹkan tó ọmọ Haúsá yẹn sọ ń blame Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìyẹn ni
nǹkan tó sọ ni wípé aṣíwájú kọ́ ni ó bá wọn ṣe pé ẹni tó jẹ́ ọmọ ìlú àwọn gangan ti ṣe agbára rẹ̀ ọ̀ka pé ó dẹ̀ tó sọ wípé títí nìsín ní Katsina tó jẹ́ ìlú former president o wípé àwọn area kan sì tó wà lọ́wọ́ bandit tó jẹ́ pé no-go area ni ó sì pọ̀ ju local government tí ó wà lọ́wọ́ London governor tó ń ṣe ìlú yẹn lọ́wọ́lọ́wọ́ lọ. And ibi tí president tó lọ ti wá nìyẹn, ibẹ̀ náà ló padà retire sínsìn pé kì í ṣaṣíwájú ní ọba wọn aṣíwájú kọ́ ló máa bá wọn ṣe iṣẹ́ ọ̀dọ̀ àwọn làwọn ní láti ṣe because àwọn ní nǹkan yẹn ń dà láàmú àwọn làwọn gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀. Ṣé wọ́n wá kọ̀ndẹ́mù aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìyẹn ni? Ṣé wọ́n kọ̀ndẹ́mù ni? Nígbà tí wọn náà bá dẹ̀ wá sọ̀rọ̀ tó bá gífù kọ́mẹ́ǹtì ẹ̀ kọ́mẹ́ǹtì sáà gífù ẹ mà jẹ́ ká rọra ọlọ́mọ máa ń fìyà ọwọ́ rẹ̀ jẹ èèyàn téèyàn bá ń bú orí ẹ̀ṣẹ̀ orí gbogbo wa lè jọra wọn lọ. So mo kàn fẹ́ bẹ̀ wá ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣọ́ra. Mo dẹ̀ fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin olórí tẹ́ ẹ mọra yín lólórí nínú gúrùpù kọ̀ọ̀kan tá a jọ kọ́ra wájọ wípé à ń wá òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ pe àrò àtọ̀dọ̀fin inú yín, ẹ bá wọn sọ̀rọ̀ tí kì í bá ṣe pé tẹ́yìn náà nínú ni wọ́n ń ṣe yẹn wọn ò ní máa ṣe kẹ́ ẹ má sọ̀rọ̀. Àpọ́nlé tẹ́ ń fún yín sìn tó bá yá Ọlọ́run ní jẹ́ ẹ̀dẹ́ ní yẹpẹrẹ. Ṣé ẹ pé àwọn èèyàn ń pọ́n yín légidi sìn àwọn èèyàn ń pọ́n yín légidi Ọlọ́run má jẹ́ padà dẹni yẹpẹrẹ because àṣejù ọ̀pọ̀ onígbẹ̀yìn bẹ́ẹ̀ tí ẹ rí. Ó lè mọ yẹ̀yìn ẹ̀jẹ̀ ń fọ́ sí wẹ́wẹ́ tẹ́yẹ̀ bá ṣe kankan lógún bẹ́ẹ̀ tí ẹ rí lógún bẹ́ẹ̀ tí ìjọ tó bá yí wọ́ àṣejù náà pọ̀ ṣé wọ́n nìkan ni ntọ́mọ Yorùbá padà sọ fún yín nìyẹn. So ó sì ń dùn lọ́wọ́ báyìí wọ́n sì ń rí wa léèyàn báyìí wọ́n sì ń rí wa pé ẹ̀tọ́ wa là ń jà fún báyìí àti ń jà kọjá ẹ̀tọ́ wa ni ká rí òmìnira ilẹ̀ Yorùbá gbà. Kì í ṣẹ̀tọ́ wa ni láti máa búyàn tàbí láti máa kọ̀ndẹ́mù nǹkan tẹ́nìkan ṣe tàbí láti máa dáyà já ọmọ Yorùbá. Nǹkan tẹ́ ẹ̀ rí kẹ́ ẹ máa parí ó ti dé o ẹlòmíì ẹ wo tẹ́ ẹ bá rí táìtù tí wọ́n fi ń gbé yín mọ́ra wọ́n á kọ táìtù míì pé kẹ́ ẹ lè pé ẹ fẹ́ wo ohun tó wà ńbẹ̀. Ẹ dákun nínú tí ọmọkùnrin Haúsá yẹn sọ kí ló túmọ̀ sí pé wọ́n ti yarí mọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ kí ló túmọ̀ sí àti bẹ́ẹ̀ lọ. Èmi ò ní dárúkọ mo kàn fẹ́ kí gbogbo wa ká pe ọ̀rọ̀ àti ọ̀dọ̀fin inú wa ká gbà wípé níta bá ti bàjẹ́ lónìí ó lè má ṣe túnṣe lọ́la mọ́. Gbogbo níta bá ti bàjẹ́ lónìí ó lè má ṣe túnṣe lọ́la mọ́. Gbogbo àwọn pásítọ̀ ọjọ́ sí tí wọ́n pariwo pé àkòsí ẹnìkan ní òun lọ sí máa ṣe babaláwo tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá wọlé aṣíwájú wọlé o wọn lọ sí babaláwo ní sin o. Àwọn bàbá wa kan lẹ́kọ̀ọ́ wọn ní aṣíwájú bá wọlé àwọn kò Nàìjíríà àwọn ò ní gbé Nàìjíríà mọ́ Nàìjíríà wọ́n wà ní Nàìjíríà ní sin Èkó gan ni wọ́n sì ń gbé o ní sin o wọn ò kúrò o. Oríṣiríṣi làwọn pásítọ̀ gbà yẹn sọ pé tàṣíwájú bá débẹ̀ àwọn máa ṣe kinní kan tàṣíwájú bá dé kinní kan àwọn máa ṣe kinní kan wọn ò padà ṣe o. Wọ́n sì gbẹ̀san tí wọ́n sì torí ilé ayé lẹ̀san wà. Kálukú gbẹ̀san tó ṣe torí ntọ́lọ́run ò bá rán ẹ tó lọ́lọ́run rán ẹ ó jìyà ẹ̀ torí àwọn pásítọ̀ gbà yẹn ń sọ bí ẹni pé nǹkan tọ́lọ́run fi rán wọn ni pé aṣíwájú ò ní dépò. Ẹnìkan tiẹ̀ sọ débi pé tó bá wọlé ní ibi tí wọ́n bá fẹ́ ti ṣe swearing ibẹ̀ ni wọ́n ti wá round ẹ̀ up tí wọ́n ti mú. Ẹ dákun ẹ wo nǹkan táwọn yẹn sọ kí ló wá ṣẹlẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ á ṣọ́ra o Ọlọ́run ní dojú tì wá o òmìnira táwọn wá nílẹ̀ Yorùbá Ọlọ́run ó fi lé wa lọ́wọ́ o ẹ jẹ́ ká wá òmìnira lọ́nà tí wọ́n máa ń gbà wá o ẹ jẹ́ ká wá òmìnira nínú fídíò tó kọjá lọ mo fi hàn yín gbogbo àwọn kọ́ńtì tó ti gba òmìnira kò sí ẹ̀ta tẹ́ gbọ́ pé wọ́n fi ẹ̀jẹ̀
tẹ́ gbọ́ pé ẹ lọ wo fídíò yẹn kò sí ètò ẹ gbọ́ pé ẹ̀jẹ̀ ni wọ́n fi gba òmìnira wọn ń bẹ̀ o wọ́n gba òmìnira wọn ní ìrọwọ́rọsẹ̀ Ọlọ́run Lédùmarè àdó tì wá àní fojú sunkún ara wa ẹ̀yin èèyàn ẹ má bínú pé mi ò tiẹ̀ kí ń gbà wọn wọlé gbogbo ẹ ti sú mi ni ó ti sú mi ṣùgbọ́n ó ṣeé ṣe kí n má tún sọ̀rọ̀ lórí gbogbo ìsọkúsọ bẹ́ẹ̀ tẹ́ bá tún sọ ń sìn ó ṣeé ṣe kí n má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ṣùgbọ́n mo mọ̀ pé bàbá mi a máa sọ̀rọ̀ kan fún mi àmọ́ ní tí n bá bá yín sọ̀rọ̀ ẹni tí n bá bá sọ̀rọ̀ kò kí ń wù mí kó gbọ́ nítorí tó bá gbọ́ kò ní padà rántí mi tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ bó ṣe yẹ kó ṣẹlẹ̀ kò ní rántí pé ẹnìkan ló advice wọn tó fi ṣe mẹ́yẹn ṣùgbọ́n ìwọ tó ń bá sọ̀rọ̀ tó o gbọ́ níjọ́ tó bá yí ọ lọ́wọ́ wà wá rántí pé dáàdi lè sọ nǹkan báyìí fún mi o bí dáàdi mi ṣe mọ́ bá a sọ nìyẹn ẹ̀yin ẹ̀mí mo kí yín àní fojú sunkún ara wa pẹ̀lú ògo Ọlọ́run àbúrò ò ní jẹ́ tiwa òmìnira ilẹ̀ Yorùbá tá à ń wá ní ìrọ̀wọ́ rọsẹ̀ láàrí àbúrò ò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n èmi ò gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín orí regionalization lèmi wà o for now tá a bá wá gba region tán àti ní 85% ìṣẹ́gun lórí níta wà nìyẹn so a wà ní strength torí gbogbo owó wa tí ń lọ òkè ọya ò ní lọ mọ́ a wà ní strength láti fight 15% tó kù ní ìrọwọ́rọsẹ̀ láìsí jà láìsí ta láì pààyàn ẹ̀yin yẹn mi ojú òní tiwa a ní ìpàdé ayọ̀ ojú òní tiwa o mo sì wà ní Amẹ́ríkà títí dìsìn kí Ọlọ́run Lédùmarè kó bùkún gbígbọ́ àti gbígbà wa lórí ọ̀rọ̀ yìí ẹ ṣé gan thank you very much.